èrò yá o. Ayọ̀ rẹ̀ o, èrò ẹ̀yà wá ẹ wá òkè àrùn sí o. Ẹ bá jẹ́ kó fún yín síbẹ̀síbẹ̀. Eégún dáná fojúra náà ni a ṣe ń wò. Eégún náà ti ń dábírà, ó ti ń fi iná, ó ti fi ń wẹra gẹ́gẹ́ bí oríkì rẹ̀. Sájà mi ní ká mú wá. Ìsàlẹ̀ ló máa jáde. Ẹ̀yin èèyàn wa ní ibi gbogbo tí ẹ ti ń wò wá, eégún dáná fojúra òun náà ni ọdún rẹ̀ ń wáyé nílùú Òṣogbo, nílùú Ògbómọ̀ṣọ́. Eégún yìí ti jáde síta, alágbára eégún ni tí ó ń fi iná wẹra. Bí ó ti ń jáde náà, ẹ ti rí tí àwọn atọ́kùn rẹ̀ tí wọ́n kó ìdí koríko gbígbẹ dání, eléyìí tí wọ́n fi ń dáná sí i lára nígbàkúgbà tó bá ti ń pariwo òtútù. À ń tẹ̀lé eégún yìí lọ sí òde fún àwọn àsìkò díẹ̀ láti rí gbogbo bí ìdùnnú, ayọ̀
àti àwọn kàyéfì tó rọ̀ mọ́ eégún yìí bí ó ṣe jẹ́. Ògbómọ̀ṣọ́ òun náà ni a ṣe wà gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú. À ń bá eégún yìí àdúgbò Ayégún nílùú Ògbómọ̀ṣọ́ òun náà ni eégún Dánáfojúrà dé báyìí gẹ́gẹ́ bí ara ìrìn rẹ̀ láti máa kí gbogbo àwọn èèyàn káàkiri àti láti máa wúre fún wọn láti ìdílé dé ìdílé. Eégún Dánáfojúrà náà ni ẹ̀ ń wò yìí. Òde ni bàbá ń lọ lọ́wọ́ láti súre káàkiri gbogbo àwọn ìdílé nílùú Ògbómọ̀ṣọ́.
eégún dáná fojúra tó ti dé ìdílé kan ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí ó ti wúre ọdún tí ó sì ṣe ìkíni ọdún bẹ́ẹ̀. Eégún dáná fojúra ó ti bọ́ síta báyìí. Wọ́n ti kí àwọn ìdílé yìí, wọ́n ti kí wọn báyìí. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Bosese Fayale TV.